ẹ wò gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ má jẹ́ ìṣẹ̀wọ̀n ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá ń bà àti Fúnkẹ́ ọ̀tọ̀ ní bí mo ṣe ṣe fídíò yẹn kọ́ta join ni kò ń ṣe bí mo ṣe ṣe fídíò yẹn nìyẹn ẹ jọ̀ọ́ ní tẹ̀sánà àti ṣe láti fi borúkọ yín jẹ́ àti Fúnkẹ́ ẹ jọ̀ọ́ ẹ ṣèkà fún mi ṣe rí ẹ̀yin tẹ́ máa ń kọ́ ti fídíò tẹ́ máa jọ yẹn tẹ́ ní mú fídíò bó ṣe ṣẹlẹ̀ ìkànnì yóò kò dá o wọlé tàlà kì í ṣe bí mo ṣe ṣe fídíò yẹn nìyẹn o nítorí tó ṣẹlẹ̀ gbogbo bí tí mo ti sọ̀rọ̀ wípé 90k ẹ wá mú ẹ̀kọ́ tí ẹ̀ join ẹ̀ mọ́ra nígbà yẹn kì í ṣe 90k 190k ni wọ́n fún mi mo dẹ̀ sọ́nu fídíò yẹn pé sọ́rí pé 190 ni jàre pé 190 ni wọ́n fún mi nígbà yẹn o nígbà yẹn mo dẹ̀ tún sọ wípé àṣé ntọ́bọ̀rọ̀ wà lélẹ̀ o mo ní sẹ́rí à ń sọ̀rọ̀ èmi nìkan kọ́ mo wà nínú fídíò yẹn o àwọn èèyàn pọ̀ kódà ìyá ọ̀gbà gan wá sí òkè tí ìyá ọ̀gbà sọ fún mi pé ó tó bá yẹn tàdé tún sọ dáadáa tí àti Fúnkẹ́ Akíndélé tán ti ṣe ní indọ́sírì ẹ wá mú bí cut and join mú fún fídíò ẹ post ẹ wá dọ̀ra cut bí tí mo ti ṣàtìṣe tí mo ti ṣe mistake ẹ jọ torí Ọlọ́run má bàyé mi jẹ́ ìsìn báyìí tán bá sùn mí pé okay 190,000 kan náà san fún mi pé 190,000 nígbà yẹn ẹjọ́ tán bá ní san fáìnì ibo mo ti fẹ́ rówó san fáìnì ẹ̀wọ̀n mo fi ń ṣeré ẹjọ́ torí Ọlọ́run ẹ bá ń bẹ àti Fúnkẹ́ ní ìmínà bá ṣe mí nìyẹn bá ṣe báwọn èèyàn ṣe gbé fídíò yẹn àyín tó dẹ̀ bọ̀rọ̀ wà nínú fídíò yẹn ni pé mo sọ wípé àwọn upcoming sìn tá a bá fẹ́ ṣiṣẹ́ ká máa ṣáàjì kí a tó ṣiṣẹ́ torí yúsà ló pọ̀ ní inú wọn mo ní àǹdẹ́ ẹlòmíì tó máa ní iṣẹ́ gan kò ní wá àwé ẹ̀yẹ tí wọ́n san fún èèyàn pé àwọn pm mi wọ́n ti yọ owó sí ẹ̀yìn bí mo ṣe ṣàlàyé nínú fídíò yẹn nìyẹn o mo wá ti fi ṣẹ̀sánfù kan pé mo rántí ìgbà tí mo lọ bá àǹtí Fúnkẹ́ Akíndélé ṣiṣẹ́ ní 2022 ni mo lọ bá wọn ṣiṣẹ́ ń gbà yẹn pé odidi oṣù kan ni mo lò pé 90,000 ni wọ́n san fún mi mo dẹ̀ wá lẹ́tà sọ pé 90,000 kọ́ pé 190,000 ni wọ́n san fún mi mo dẹ̀ tọwọ́ bọ̀wé mo sign ó pè mí kì í ṣe pé bóyá àjọ lágrímẹ́ǹtì níta àjọ lágrímẹ́ǹtì nìyẹn nítorí ẹ̀sẹ̀ mi ni wípé àǹtí Fúnkẹ́ ló pè mí síṣẹ́ ọ̀tọ̀ lẹni tí ó gbé pépà wá tí mo bá sign ìgbà mo dẹ̀ wá wò pé jẹ́ kí n manage ṣiṣẹ́ yẹn kóṣù yẹn fi parí bóṣù yẹn dẹ̀ ṣe parí mo wá stop iṣẹ́ yẹn mi lọ mọ́ my citizen high ní title iṣẹ́ yẹn gate man mo ṣe ń bẹ̀ so àǹtí Fúnkẹ́ dẹ̀ wá pè mí fúnra wọn pé ìjọba mo tún sọnù fídíò yẹn pé kẹ́lẹ́ mọ̀ wípé àǹtí Fúnkẹ́ tẹ̀ ń wò yẹn wọ́n ní respect débi pé bí mo ṣe kéré tó ìbọ̀dọ̀ àná máa ń pè mí ìjọba kí ló dé ẹ̀ wá sí ibi iṣẹ́ ni wọ́n á sọ fún mi wípé mi wá o kí ló ṣẹlẹ̀ mo ní wípé owó tí wọ́n fún mi pé kò pé èlò náà fún yín mo dẹ̀ sọ fún mi pé 190 wọ́n ní ẹ wá lè sọ fún mi bí mo ṣe ní èmi rò pé ẹ wà wí ẹ nìyẹn ìgbà yẹn gẹ́gẹ́ mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé wà wí ẹ ẹ ní pé kí n má wọrí pé a máa pè mí ẹ pè mí padà mo dẹ̀ lọ bá wọn ṣe iṣẹ́ yẹn ìgbà tí mo dẹ̀ lọ bá wọn ṣiṣẹ́ yẹn àti Fúnkẹ́ dẹ̀ nìkan máa sanwó fún mi per day ẹ san ṣe 55,000 kí n má tún ṣe mistake again àbí 55 or 65,000 náà dẹ̀ san fún mi èdè ìgbà yẹn títí tí mo dẹ̀ fi bá ń parí iṣẹ́ yẹn náà ẹ wá lọ kọ́ọ̀tì ibi tí mo ti sọ wípé 90,000 tí mo dẹ̀ tún sọ nínú fídíò yẹn pé mistake ni àyèmí nìkan kọ́ mo wà ń bẹ́ẹ̀ lò nínú fídíò yẹn ẹ wá kọ́ọ̀tì ibi tí mo ti ṣe mistake ẹ jọ̀ọ́ ẹ má bàyé mi jẹ́ àti Fúnkẹ́ ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ní fojú sunkún ọmọ ẹ wò ní kankan tí mo lè bá yín fa ẹ má bá mi fa anything ẹ wò tẹ́ bá fi òfin gbé mi ẹ kàn fẹ́ rán mi lẹ́wọ̀n ni ẹ wò ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ẹ wò àwọn kan wà bí kan tán fẹ́ káyọ̀ tá mi bàjẹ́ ẹ má jẹ́ káyé mi bàjẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má tẹ̀ mọ́ ìdẹ̀ mú gbó ọ́ríjì kékeré ni mo mu níjọ́ yẹn ọtí kékeré mo mu ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ wọ́n ẹ bá mi bẹ̀ wọ́n ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ àti Fúnkẹ́ má bínú ẹ ní ṣubú lágbára Ọlọ́run ẹ ní jábọ́ ẹ ní kàndàmú ẹ dáríjì mí ìmínà báwọn èèyàn ṣe gbé yẹn ẹni bá ní fídíò fún fídíò yẹn kó jọ kó bá mi post ẹ ìmínà bá ṣe gbé yẹn ẹ jọ̀ọ́ ẹ ní ṣubú lágbára Ọlọ́run. ẹ wò gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ má jẹ́ ìṣẹ̀wọ̀n ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá ń bà tí Fúnkẹ́
àti Fúnkẹ́ ọ̀tọ̀ ní bí mo ṣe ṣe fídíò yẹn kọ́tà join ni kò ń ṣe bí mo ṣe ṣe fídíò yẹn nìyẹn ẹ jọ ní tẹ̀sánà àti ṣe láti fi borúkọ yín jẹ́ àti Fúnkẹ́ ẹ jọ ẹ ṣèkà fún mi ṣe rí ẹ̀yin tẹ́ máa ń kọ́ ti fídíò tẹ́ máa jọ yẹn tẹ́ ní mú fídíò bó ṣe ṣẹlẹ̀ ìkànnì yìí kò dá o wọlé tàlà kì í ṣe bí mo ṣe ṣe fídíò yẹn nìyẹn o nítorí tó ṣẹlẹ̀ gbogbo bí tí mo ti sọ̀rọ̀ wípé 90k ẹ wá mú ẹ̀kọ́ tí ẹ̀ join ẹ̀ mẹ́ra nígbà yẹn kì í ṣe 90k 190k ni wọ́n fún mi mo dẹ̀ sọ́nu fídíò yẹn pé sọ́rí pé 190 ni jàre pé 190 ni wọ́n fún mi gbà yẹn o nígbà yẹn mo dẹ̀ tún sọ wípé àṣé ntọ́bọ̀rọ̀ wà lélẹ̀ o mo ní sẹ́rí à ń sọ̀rọ̀ èmi nìkan kọ́ mo wà nínú fídíò yẹn o àwọn èèyàn pọ̀ kódà ìyá ọgbà gan wá sí òkè tí ìyá ọgbà sọ fún mi pé ó tó bá yẹn táàdẹ̀ tún sọ dáadáa tí àti Fúnkẹ́ Akíndélé tán ti ṣe ní indọ́sírì ẹ wá mú bí cut and join mú fún fídíò ẹ post ẹ wá dọ̀ra cut bí tí mo ti ṣàṣìṣe tí mo ti ṣe mistake ẹ jọ torí ọlọ́run má bàyé mi jẹ́ ìsìn báyìí tán bá sùn mí pé okay 190,000 kan náà san fún mi pé 190,000 nígbà yẹn ẹjọ́ tán bá ní san fáìnì ibo mo ti fẹ́ rówó san fáìnì ẹ̀wọ̀n mo fi ń ṣeré ẹjọ́ torí ọlọ́run ẹ bá ń bẹ àti Fúnkẹ́ ní ìmínà bá ṣe mí nìyẹn bá ṣe báwọn èèyàn ṣe gbé fídíò yẹn àyín tó dẹ̀ bọ̀rọ̀ wà nínú fídíò yẹn ni pé mo sọ wípé àwọn upcoming sìn tá a bá fẹ́ ṣiṣẹ́ ká máa ṣáàjì kí a tó ṣiṣẹ́ torí yúsà ló pọ̀ ní inú wọn mo ní àǹdẹ ẹlòmíì tó máa ní iṣẹ́ gan kò ní wá àwé ẹ̀yẹ tí wọ́n san fún èèyàn pé àwọn pm mi wọ́n ti yọ owó sí ẹ̀yìn bí mo ṣe ṣàlàyé nínú fídíò yẹn nìyẹn o mo wá ti fi ṣẹ̀sánfù kan pé mo rántí ìgbà tí mo lọ bá àǹtí Fúnkẹ́ Akíndélé ṣiṣẹ́ ní 2022 ni mo lọ bá wọn ṣiṣẹ́ ń gbà yẹn pé odidi oṣù kan ni mo lò pé 90,000 ni wọ́n san fún mi mo dẹ̀ wá lẹ́tà sọ wípé 90,000 kọ́ pé 190,000 ni wọ́n san fún mi mo dẹ̀ tọwọ́ bọ̀wé mo sign ó pè mí kì í ṣe pé bóyá àjọ lágrímẹ́ǹtì níta àjọ lágrímẹ́ǹtì nìyẹn nítorí ẹ̀sẹ̀ mi ni wípé àǹtí Fúnkẹ́ ló pè mí ṣiṣẹ́ ọ̀tọ̀ lẹni tí ó gbé pépà wá tí mo bá sign ìgbà mo dẹ̀ wá wò pé jẹ́ kí n máléjì ṣiṣẹ́ yẹn kóṣù yẹn fi parí bóṣù yẹn dẹ̀ ṣe parí mo wá stop iṣẹ́ yẹn mi lọ mọ́ my citizen high ní title iṣẹ́ yẹn gate man mo ṣe ń bẹ̀ so àǹtí Fúnkẹ́ dẹ̀ wá pè mí fúnra wọn pé ìjọba mo tún sọnù fídíò yẹn pé kẹ́lẹ́ mọ̀ wípé àǹtí Fúnkẹ́ tẹ̀ ń wò yẹn wọ́n ní respect débi pé bí mo ṣe kéré tó ìbọ̀dọ̀ aná máa ń pè mí ìjọba kí ló dé ẹ̀ wá sí ibi iṣẹ́ ni wọ́n á sọ fún mi wípé mi wá o kí ló ṣẹlẹ̀ mo ní wípé owó tí wọ́n fún mi pé kò pé èlò náà fún yín mo dẹ̀ sọ fún mi pé 190 wọ́n ní ẹ wá lè sọ fún mi bí mo ṣe ní èmi rò pé ẹ wà wí ẹ nìyẹn ìgbà yẹn gẹ́gẹ́ mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé wà wí ẹ ẹ ní pé kí n má wọrí pé a máa pè mí ẹ pè mí padà mo dẹ̀ lọ bá wọn ṣe iṣẹ́ yẹn ìgbà tí mo dẹ̀ lọ bá wọn ṣiṣẹ́ yẹn àti Fúnkẹ́ dẹ̀ nìkan máa sanwó fún mi per day ẹ san ṣe 55,000 kí n má tún ṣe mistake again àbí 55 or 65,000 náà dẹ̀ san fún mi èdè ìgbà yẹn títí tí mo dẹ̀ fi bá ń parí iṣẹ́ yẹn náà ẹ wá lọ kọ́ọ̀tì ibi tí mo ti sọ wípé 90,000 tí mo dẹ̀ tún sọ nínú fídíò yẹn pé mistake ni àyèmí nìkan kọ́ mo wà ń bẹ́ẹ̀ lò nínú fídíò yẹn ẹ wá kọ́ọ̀tì ibi tí mo ti ṣe mistake ẹ jọ̀ọ́ ẹ má bàyé mi jẹ́ àti Fúnkẹ́ ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ní fojú sunkún ọmọ ẹ wò ní kankan tí mo lè bá yín fa ẹ má bá mi fa anything ẹ wò tẹ́ bá fi òfin gbé mi ẹ kàn fẹ́ rán mi lẹ́wọ̀n ni ẹ wò ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ẹ wò àwọn kan wà bí kan tán fẹ́ káyọ̀ tá mi bàjẹ́ ẹ má jẹ́ káyé mi bàjẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má tẹ̀ mọ́ ìdẹ̀ mú gbó ọríjì kékeré ni mo mu níjọ́ yẹn ọtí kékeré mo mu ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ wọ́n ẹ bá mi bẹ̀ wọ́n ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àti Fúnkẹ́ má bínú ẹ ní ṣubú lágbára Ọlọ́run ẹ ní jábọ́ ẹ ní kàndàmú ẹ dáríjì mí ìmínà báwọn èèyàn ṣe gbé yẹn ẹni bá ní fídíò fún fídíò yẹn kó jọ kó bá mi post ẹ ìmínà bá ṣe gbé yẹn ẹ jọ̀ọ́ ẹ ní ṣubú lágbára Ọlọ́run